pa iṣẹ́ kan tẹ fún olórí alóore nípa ẹni tí ó ń kọ́lé àkọ́tì àkọ́pàtì. Bẹ́ẹ̀. Òṣùwọ́n àpọ̀ miss kìíní ẹnìyẹn mi. Mo ṣàlàyé fún bẹ́ẹ̀ ni. Ó yá sà. So àlàyé ni pé tó bá lọ wá dóńdó orí ọ̀kan yẹn wàá gé. So tó bá gé dóńdó orí ọ̀kan yẹn wàá lọ. Wàá wá lọ wá ẹyin tó clean. Ẹyin tó clean yẹn wàá wá mú àárín ilé tó ń kọ́ yẹn wàá gé. Wàá wá da powder tó lọ yẹn síbẹ̀. Jọ pé ilẹ̀ ọ̀tọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni. Wàá wá kó ẹyin yẹn ìkan àwọn àwájú mẹ́ta báyìí. So wàá tó wá da iyẹ̀pẹ̀ yẹn lé lórí. So wàá wá sọ̀rọ̀. Wàá bá ilẹ̀ sọ̀rọ̀. Pé ilẹ̀ nígbà tó máa kọ́ òkìtì ọ̀gán yìí wọn ò já irin, wọn ò já òkúta, wọn ò já yẹ̀pẹ̀, wọn ò dẹ̀ ń já cement, kò dẹ̀ sẹ́ni tó gbé wheelbarrow wá. Àwọn ikán yìí agbára tó fún wọn wọn rí kọ́, wọn dẹ̀ ń gbénú ẹ̀, wọn ò dẹ̀ ní problem. Àwọn tí o ti fi ẹrù ayé mi sí lọ́wọ́ tó yẹ kó dá sí mi pẹ̀lú iṣẹ́ tó máa gbé fún mi àtẹ́fẹ́ láti parí ilé yìí, bàbá ṣàwájú àwọn ọjọ́ kan fi lé mi lọ́wọ́. Kì í ṣe pé ó máa tilẹ̀kùn mọ́ra sílé o, a máa jáde lọ máa gbaṣẹ́ káàkiri o. Ẹyin yẹn náà ó wọ̀rọ̀ yẹyin tí ẹyin ó lè bẹ àwọn tó ń ta adìyẹ kó máa bá mu ní kọ̀ọ̀kan torí tí ò bá clean bára mu kò ní ṣiṣẹ́. Fáwọn tó ti dán hòtẹ́lẹ̀ tí wọ́n fẹ́ tẹ̀ kíá. Bẹ́ẹ̀ni. Ẹ̀jẹ̀ gbọ́dọ̀ sàbálẹ̀ lórí o, tó bá ti yẹ kán yọ. Bẹ́ẹ̀ni, dẹ́n tó bá ti ralẹ̀ tó bá fẹ́ kéèyàn yọ ẹ lẹ́nu tó bá ralẹ̀ eku ìlérí yẹn kékeré yẹn eku kékeré yẹn wọ́n pè ní eku ìlérí. So wàá yọ odidi atare wàá yọ nǹkan tó wà nú ẹ̀ kúrò wàá gbé eku yẹn sínú ẹ̀ wàá fi òwú funfun àti dúdú wàá fi wé wàá wá fi gba àdúrà wàá wá lọ rí mọ́ àárín ilẹ̀ yẹn àwọn tó ta fún ọ ní padà náà ti bẹ̀ láéláé torí kò sí nǹkan tó jábọ́ lọ́wọ́ ẹ̀ nínú létẹ́kùn yẹn jẹ́ tó máa torí ẹ̀ máa lé kiri ó ti ẹ̀ lè rí pa. So gbogbo nǹkan tó ládùúrà ètò àdúrà ló wà wọ́n kàn lánú gbàgàgbàgà àdúrà bá gbà wọ́n máa tún sọ̀rọ̀ nítorí wọn fòótọ́ ojoojúmọ́ la máa expand títì. O ti tọrọ mọ́tò tuntun lọ́dún yìí àtọ́dún tó kọjá wọ́n gbà tó wọlé rárá mọ̀kànlá tó kún bọ̀ torí yójú sẹ́gbẹ̀. Then àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n ti rówó rà wọ́n dẹ̀ fi sádùúrà. Àwọn Adébóyè àmọye mọ́tòrú mọ́tò tó Adébóyè rè pèrè àkọ́tọ́ dé rìdíìmù náà. Àwọn Olúkọ̀yà àti gbogbo àwọn Zoe àwọn bíbù wọ̀nyí náà fi gbéra àwọn àṣìmọ́lówó. Owó olówó yìí náà fi ṣara ní dì. Ìdámẹ́wàá yìí ni àti program. So but Ọlọ́run ló rán wa níṣẹ́ òun la máa jábọ̀ sọ́dọ̀. So tó bá lè ṣe àwọn ètò wọ̀nyí everything will be fine. Then tó bá dẹ̀ ń ta mọ́tò tí ó ta wàá fúnra ẹ̀ wábi tó ti ń da màálùú lọ. Bó ṣe ń da màálùú tó ń sá lọ bàtàbàtà yẹn wàá mú ìgbẹ́ màálùú yẹn wàá fi handkerchief kó wàá fi kó wàá wá gun mọ́ ọṣẹ Ghana wàá máa fi fọ mọ́tò wàá tún bu inú ẹ̀ wàá fi sínú òró tó lè máa fi shine ẹ̀ bàtà ṣe ń da mọ́tò kò kúta. Bẹ́ẹ̀ ṣe ń lò ó nìyẹn. ẹ sà mo tí à ń sọ pé mo tí à ń ṣe ìdámẹ́wàá ṣáà ni bọ̀dún bá láwọn ìlú wa ní mọ́tò tàṣọ fẹ́ ṣe àwọn mélòó ló wà nílé ẹ̀ tó lówó tó fẹ́ ra mọ́tò lọ́wọ́ ẹ̀. Ó dàbí ẹni tó ń ṣe fọ́níṣọ̀ tí bàbá ò ní ṣe àsílẹ̀. So kí ló wá ń ṣe tó ṣe ewu bàbàrà. Òfin ọbẹ̀ pé àṣà ọ̀nà kí ló ṣẹlẹ̀. Àtẹni tó ń wọ́kọ̀ títí tí ò rọ́kọ̀ tó ní bóyá dúdú tó ń wáyé ní òjẹ́ káwọn èèyàn pé òun tó lọ mú ásìdì tó bẹ̀ sí bóra kò ní pẹ́ ní káńsà. Káàbọ̀ sí Nàìjíríà. Thank you sir. Ẹkùnrin náà a ní àǹfààní láti rí fọ́nrán ìkójáde Revelation 26 ṣe ní London láti pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó wọ́n wá dáadáa tí káfíńsì tó ti jẹ́rìí sí agbára Ọlọ́run. Bàbá, for you to have pulled this ọgbọ́n ọ̀lẹ́ dásà Nàìjíríà bí lẹ́ ń gbé Nàìjíríà bí ní ṣọ́ọ̀ṣì wà ẹ̀rẹ̀ lọ́hùn náà ọ̀hún ilé yìí ilé ni bó ló ṣe ṣe ọgbọ́n ọ̀lẹ́ dásà. Thank you very much sir. Ilé tí o sọ yìí
ó mì pé o ibi tọ́mọ mi ti ṣe wedding. Àwa àjọ wà ń bẹ̀ náà ni. Tó bá rí ibi tọ́mọ mi ti ṣe traditional wedding, torí all people that come from all walks of life, láti Canada, láti Austria, láti Germany, láti America, láti everywhere, kì í ṣe wọ́n gbọ́ lójijì. Ṣé mọ̀ pé ẹni tó bá jẹ́ teacher tí àwọn ọmọ tó ń dẹ̀ ń gba tó ń kọ́ àwọn ọmọ tó mọ̀ kọ́ dáadáa, tàrí doctor, tàrí engineer, tàrí pilot, tàrí gbogbo everything, ọjọ́ kan ṣì ń bọ̀ tó máa wọ plane lára àwọn ọmọ tó kọ́. Torí a máa ń pàdé wọn ní New York, a máa ń pàdé wọn tá a bá lọ California, a máa ń pàdé wọn tá a bá lọ sí Mexico. I need to tell the people on board today, I'm proud to pick my teacher, my English teacher. When I was in Bronx, New York, elementary school, is on the flight. So our dìde àpàtẹ́wọ́ fún. Then Dominic, for your information, the father of the pilot is on board. Bye. So àpàtẹ́wọ́. So mi pé ó ti tọ́ ọmọ ẹ̀ yìí. So kì í ṣe nǹkan tó máa announce ní prison. Àbí ọmọ ẹ̀ méjì ló ń wa ọ̀kadà láyọ̀bọ̀. Àti ọmọ ẹ̀ méjì ló ń wa ọ̀kadà láti Òrè ló pé lọ sókè kòtò. Ẹni tó bá wa mọ́tò lọ sí ọ̀kadà lọ sí òkè kòtò, ó sì máa wà wọ inú kòtò àbábẹ́ kòtò. So ìyẹn ló fà á. Then gbogbo àdúrà tí mo ti ń ṣe fáwọn èèyàn láti 1970 ọ̀fẹ́ ni kí ni ọ̀fẹ́ ní ìgbàlà. Òun náà ṣì ń ṣẹlẹ̀ ń bí yìí sìn. Wàhálà àwọn èèyàn wá wá láàárọ̀ wọn náà rí mi lórí YouTube, wọ́n ṣe kí ni wọ́n á gbàdúrà. Wọ́n á lọ sọ́dọ̀ bàbá Tibetan, wọ́n á ra kándù. Wọ́n á gbàdúrà sí kándù wọn, wọ́n á wá màá ṣìnà fún wọn. Ó dàbọ̀ sà. Ṣé mo gbowó? When you look at the book of Luke 8:4 to 11, then when you look at what they said in that passage, ó ní ẹ mú báàgì yín, ẹ mú sálúbàtà yín, ẹ lọ ṣe ajíhìnrere, ẹ lọ wàásù fún àwọn ènìyàn. So lẹ́yìn tẹ́ bá wàásù fún wọn tán, ẹ má gbowó lọ́wọ́ wọn o. Ṣùgbọ́n Adébóyè ò gbọ́, Oyèdèpọ̀ ò kabẹ̀ yẹn ní Bíbélì. Àwọn Methodist, Anglican tó Deeper Life wọn ò ká. So wọ́n ti sọ àwọn èèyàn di ìjẹ́. Ezekiel 34:10-11-12. Ó ní ẹ má ṣe olùṣọ́ àgùntàn ọmọ wọ̀nyí mọ́. Ẹ ti ń dónú wọn, ẹ ti ń fẹ́nu wọn, ẹ ti ń gbé àṣẹ lé wọn lórí, ẹ ti ń dẹrù wọn. Then Matthew 23:1-5. Ó lẹ́ẹ̀kan wọṣọ gẹ́rẹ́gẹ́ káàkiri ni ẹ fẹ́ ṣiṣẹ́ Mósè, ó lẹ́ẹ̀lẹ́ hùwà bíi Mósè. Then 18-24. Ó ní wọ́n ti fi eléyìí tó níláárí jù nínú òfin, wọ́n ti fi sílẹ̀, which is love. So I love everybody as myself. Then I don't look down on anybody. Then the most important one is that Ọlọ́run ló ń gbẹnu mi bá wọn sọ̀rọ̀. So kì í ṣe mi, kì í ṣe pé bóyá àsíngbẹ́rẹ́ àbí aláǹkan tó bá tiẹ̀ ńlá kan látọjọ́ yìí láti fi dá àwọn èèyàn lóhùn, ó yẹ kí n ti lá oyin Abẹ́òkúta tán. Torí àwọn èèyàn tó ń ya síbí àbí oyin tó ń gbé wá láti Ọ̀rẹ́, kìtì lára gálọ̀nù 8, ìdí àti yọ. Àbí kádẹ̀ wá rí, ṣé wọ́n lè rí afàrò sí ara èèyàn? So that's the problem. So don't be ruffle, disturb or perturb. Nǹkan tó Ọlọ́run rán mi ni mò ń ṣe. Ìwé ta lọ́ọ̀ṣì yẹn náà ń sìn. Kò sí nǹkan tá a fẹ́ fi ṣe. A fẹ́ fi ra coaster tuntun. Brown new coaster tí a rọ̀bà tó máa wà ní abẹ́
abẹ́ ibi tó bàbá rí yìí. àti kọ́ àti bàbá ẹ̀ lẹ̀ so tó máa kọ CCC Elisha Parish Global tí ẹ̀kọ́ bá jábọ́ lẹ̀ á mú yẹ̀pẹ̀ tiẹ̀ mọ́ra ní rere ní ibi so àwọn tọ́lọ́run yàn lọ́jọ́ yẹn mo ti ṣe 3 weeks inviting them through the telephone campaigning this and that ẹlòmíín mọ́ra ẹ̀ wá India wà ń bẹ̀ tó wá sí launching wọ́n wá jọ lóhun tó bá rí mi tán òun á ṣe kí ni òun á wá ṣìnà and it happened ṣe ní kankan tí mo ń sọ yìí bó ṣe rí ni. bàbá ń sọ̀rọ̀ yẹn bá ṣe ń bọ̀rọ̀ yẹn bọ̀ ẹni ẹ̀sọ́ pa pé àwọn kan wà tábà ti ṣìnà bàbí àwọn kan wà owó ní tiwọn ṣùgbọ́n nínú báìbù sọ pé owó ni kẹ̀kẹ́ ìyè. ó lè rí quotation ẹ̀ níbi méjì ayé àwọn tó kọ́ sí bíbélì ò ní da láyé iye àtàyé tó ń bọ̀ ìhìnrere ò ní kẹ̀kẹ́ débi tó ti ní Vespa kí ló ń pè ní ìhìnrere ìyàwó mi bímọ o ìhìnrere gidi nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ọmọ mi fi mọ́tò ránṣẹ́ sí mi nílùú òyìnbó ìhìnrere nìyẹn àbí kò yẹ ń sìn dání mi ò mọ bí o ṣe gbé ìhìnrere tiẹ̀ o ìrọ́ṣọ́ pé ẹ̀yin lẹ́ ń káàkiri tàbí bí ajánátù kò sí ìhìnrere ní chọ́ọ̀chì kò sí ìhìnrere owórú ìyẹlítọ̀dọ̀ wa yìí ń sìn àti nǹkan Psalm 23 láti 1975 wọ́n ní pásítọ̀ kan wá dé láti Amẹ́ríkà ń sọ ọbọ̀ síbẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí wàásù ó ní àwa we are going to take our text today from Psalm 23. Okay. Ó tún fẹ́ sọ tiẹ̀. Ó tún fẹ́ sọ version tiẹ̀. Psalm 23 is Psalm 23. Tàbá tó wá jókòó tán, wọ́n tún ní offering time. Ìyẹn ló fi bà ojú ìjọ jẹ́. Lẹ́yìn oore ọ̀fẹ́, ṣe ló yẹ ká máa lọ́lé. Ṣùgbọ́n lẹ́yìn oore ọ̀fẹ́ ń sìn, pásítọ̀ àti tẹ́jọ́rà ìjọ wọ́n gbọ́ jàkadì ó ní bá ṣe wà ń bẹ̀ ẹlẹ́kan lòun fojú jọ ìwé tó wọ ìdámẹ́wàá yẹn ẹ́fílọ́pù 8 náà kó sínú àpótí ìdámẹ́wàá kí sẹ́kìtì àti tẹ́jọ́rà wá ṣàlàyé bá tó ṣe di 4 ṣe bí a ní ìjẹ́ ní oore ọ̀fẹ́ tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ kó máa fi ojú ẹ̀sìn wá lọ́lé kí ló dé tó padà wá tún jà lórí ọ̀rọ̀ owó ẹ̀sà owó ni kẹ̀kẹ́ ìhìnrere mo rántí pé Jésù lé àwọn tí ń tà rírà kúrò nínú church any quotation tó bá ti rí ní Bible tó jẹ́ ẹyọ kan ló dá dúró má lò kò lè work. àfitọ́ wà yára ń lẹ́yà. Yes sir. Then àwọn professors tó kọ Bíbélì yẹn 78 ni so mi pé tí èkíní yẹn ò wọra ok o ti lọ mọ́sálásí ń sìn ìhìnrere wo ló wà ní mọ́sálásí nígbà tí ẹlẹ́hà tó bímọ tí tẹ́nàtì tó ń bá sùn ní ọ̀dọ̀ ọkọ ẹ̀ tó ní aláàjì ẹ̀ máa kú oríire ọmọ tó aláàjì bí ẹlẹ́hà bí lélẹ̀ ó jọ ẹlẹ́hà tẹ̀sẹ̀tẹ̀sẹ̀. káà ló ń ṣe mọ́. kí bí wọ́n ló sọ̀rọ̀ ìhìnrere then ẹlẹ́hà àti tí aláàjì bá ti lọ ṣọ́ dánlọ́ọ̀bù tó ti ṣọdẹ lálẹ́ ẹlẹ́hà ń wọ́ tẹ́nàtì nọ́mbà 3 wọlé ìmọ̀ ọkàn tẹ́nàtì yẹn balẹ̀ pé ọmọ tó ń bí yẹn pàpà tòrò ni ṣé kìí ṣe ìhìnrere ṣé ìhìnrere ni ìwọ ló sọ̀rọ̀ ń gba ìhìnrere dẹ́ nínú ṣọ́ọ̀ṣì yìí náà tá a bá bímọ tán wọ́n á sọ fún wa wípé alàgbà Adéníjì alàgbà Marcus hallelujah méje lẹ́nu bàbá èso Celestia ọlọ́mọsà rather CAC 2 ọlọ́mọ so owó kì í ṣe ìwà rere ní kẹ̀kẹ́ ìhìnrere ìwà rere ìfẹ́ ní kẹ̀kẹ́ ìhìnrere ìfaradà ní kẹ̀kẹ́ ìhìnrere àforítì
ní kẹ̀kẹ́ ìrere. ẹ ṣeun sà àdúpẹ́ sà. So tó bàbá ọlọ́run tó bọ̀ sọ agbára dọ̀tun. no agbára ò lè dọ̀tun, abúlé Ẹ̀gbá ni dọ̀tun gbé. Èmi ni ó máa bẹ̀ mí pé kí n sinmi, ó láti sinmi ní dọ̀tun ti jẹ gbèsè NEPA, ó wà ní Mushin. Agbára dọ̀tun èmi ló fẹ́ máa tàn ní, ó mọ̀ pé mo dá ṣáájú ẹ̀ dáyé. Bàbá mo ló rẹ̀ mí ọlọ́run àṣàgbára dọ̀tun má máa lọ́lé ẹ̀. a ní ká ṣàdúrà fún yín ni sá. má ṣàdúrà fún mi ọlọ́run àdúrà ṣe é ṣe. Bàbá àmọ̀ rí bá àwọn Thank you, wọ́n sir. dúpẹ́ lọ́tún wọ́n dúpẹ́ lọ́sì wọ́n ní Thank pẹ̀lú you, sir. ògbọ́ ọlọ́run. Táwọn bá ti wá báyìí àwọn rí bá dáadáa ni. Ẹná ò lè bá mi bí o torí kò sí náà o, eléyìí tí mo dé mo ti rí epo tó lọ bí 180,000. wọ́n ti ní ká fọkàn balẹ̀. Mo fọkàn mi ò sá lọ. Bọ̀bà tó ní àmà rí mi bá dé ò bá máa le jù máa lọ́wọ́ amóòlù ẹ̀ padà. Ok. Jẹ́ kí n tọrọ owó lọ́wọ́ ẹ̀. àrírú ẹ̀wọ̀n yẹn ti lọ ìjọ mọ bíjọ ayọ̀ mọ̀ báyọ̀ fún yín ni ẹ ṣàmì bàbá ká máa lọ́lẹ̀ wá. Àmì o, ìwọ ń tì mí ni o. tó yẹ ọdẹ wọn káàkiri ẹgbẹ́ ara yẹ àti máa ń dúpẹ́ àti jíṣẹ́ o àti máa ń dúpẹ́ lọ bàbá o ó dàbọ̀ thank you sir. Cherubims and Seraphim Church of International Mountain of Testimonies, Winnipeg, Manitoba, Canada, offering religious work opportunities for evangelists and Bible teachers 2026. Requirements: age must be 22 to 45 years old. Gender: males and females. Nationality: any. Education: first degree, NCE or diploma in Christian religion studies. Theology: Christian evangelism or counseling. Work experience: 3 years working experience in the above disciplines. Certificates of ordination and certificates of graduation in a recognized universities or colleges. International passport must have at least 2 years before expiration as of present. Interested qualified applicants should contact the liaison officer on 0035067319. Direct calls and WhatsApp. Oh, I'm rising up now, rising on the wings of faith. I'm leaving all the doubt behind me, filled with His amazing grace.